ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ́ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. Èyí ni àwọn ìdí tí gómìnà kan fi lè yọ ọba nípò lábẹ́ òfin. Ní ọjọ́ àìkú ọjọ́ 12 oṣù kẹrin ni ìròyìn gbòde pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ń gbèrò láti yọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà nípò. Gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ló fẹ̀sùn kàn bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tó fi sójú òpó X rẹ̀. Ó fẹ̀sùn kàn pé gómìnà Mákindé ti pètepèrò tó sì ti ń ka àwọn ẹ̀sùn kan láti fi yọ Olúbàdàn nípò nítorí kò kópa níbi ayẹyẹ gbígba adé àwọn ọba mẹ́ta tó wáyé ní ìlú Ìbàdàn lọ́sẹ̀ tó kọjá. Ìròyìn náà fa awuyewuye lórí ayélujára tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ààfin Olúbàdàn sì ti sọ̀rọ̀ lórí rẹ̀ pé àhesọ lásán ni, irọ́ tó jìnnà sí òtítọ́ ni ẹ̀sùn náà pẹ̀lú. Bí ó tilẹ̀ jẹ́ pé oyè àjẹrọ̀run ni oyè ọba jíjẹ nílẹ̀ Yorùbá láyé àtijọ́ tó jẹ́ pé ikú ló máa ń gba aṣọ lára eégún wọn, ṣùgbọ́n nǹkan ti yí padà lóde òní o. Ọ̀pọ̀ ìgbà ni àwọn gómìnà ti gba adé lórí àwọn ọba fún ìdí kan tàbí òmíràn tí wọ́n sì ti fi ẹlòmíràn rọ́pò wọn lójú ayé wọn. Èyí ló mú wa kàn sí onímọ̀ òfin láti mọ̀ nípa ohun tó lè ṣokùnfà kí ìjọba fi àṣẹ gba adé lórí ọba àti ọrùn ìlẹ̀kẹ̀. Gẹ́gẹ́ bí amòfin Abdulfatai Adébálẹ̀ ṣe ṣàlàyé, lábẹ́ òfin tó de àwọn ọba ní Nàìjíríà, gómìnà ìpínlẹ̀ kan lè yọ àwọn ọba tó wà lábẹ́ àkóso ìpínlẹ̀ rẹ̀ nípò tó bá kẹ́fín pé ọba náà ń hùwà ìbàjẹ́. Adébálẹ̀ ṣàlàyé pé lábẹ́ òfin tó de ọ̀rọ̀ oyè ní Nàìjíríà, ohun tó lè mú kí ìjọba yọ ọba nípò ní ìwà àṣemáṣe, èyí tí wọ́n máa ń pè ní misconduct lédè Gẹ̀ẹ́sì. Ó ní àwọn gómìnà ní àṣẹ lábẹ́ òfin láti gba adé lórí ọba tí wọ́n bá rí i pé ìgbésẹ̀ tàbí ìwà ọba bẹ́ẹ̀ jọ mọ́ ìwà àṣemáṣe ó sì lòdì sí nǹkan tí wọ́n gbàgbọ́ nínú. Ó sọ pé òfin kò là á mọ́lẹ̀ pé nǹkan báyìí ni dandan ló jẹ́ àṣemáṣe tí ìjọba lè yọ ọba nípò lé lórí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lára àwọn ohun tó máa ń fà kí ìjọba yọ ọba nípò ni tí ọba bá hu ìwà àrífín sí gómìnà tàbí àwọn aláṣẹ tó sì hàn pé ìwà àrífín ni ọba náà hù. Ohun mìíràn tí Adébálẹ̀ sọ pé ó lè fà kí gómìnà yọ ọba nípò ni tí wọ́n bá rí i pé ọba bẹ́ẹ̀ ń lọ́wọ́ nínú àìsí ààbò tàbí pé ọba náà ń ṣe agbódegbà fáwọn agbésùmọ̀mí ní agbègbè rẹ̀. Adébálẹ̀ ní lẹ́yìn tí wọ́n bá yọ ọba tó bá ń ṣe bẹ́ẹ̀ nípò tán, ó ṣeé ṣe kí ọba bẹ́ẹ̀ tún fojú ba ilé ẹjọ́ kó sì kojú ìjìyà tó bá tọ́ sí i. Ó tún ṣàlàyé pé tí wọ́n bá ṣàwárí rẹ̀ pé ìyànsípò ọba ní ẹrù nínú tó sì hàn pé ẹni tó wà lórí ipò tọ́ sípò ọba, ìjọba lè gba adé lórí ọba bẹ́ẹ̀ kí wọ́n gbé fún ẹlòmíràn tí wọ́n bá sọ pé ó tọ́ sí i. Ju gbogbo ẹ̀ lọ, amòfin náà sọ pé gbogbo àwọn ìwà yìí ni ó wà lábẹ́ ìwà àṣemáṣe èyí tí wọ́n fi lè yọ ọba nípò. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.